Yeah. Okay, there's no problem. Allow him. Yes. I'm the one that. Okay, there's no problem. Okay. Come in. Good afternoon. Good afternoon. How is it? Okay, thank you, sir. Kò sẹ́ni tí ò ní kú o, ẹja ṣe rere. Why are you singing in my office? Ẹ bínú sá, ṣé àwọn gate man yẹn àbí àwọn wo ni kí n sọ àwọn tẹ́ fi sí ìsàlẹ̀ yẹn wọ́n stupid sir. What is the problem? Mo ń bọ̀ wọ́n sọ fún mi pé ẹ ti dá ìrìn lóòótọ́ pé ó ti di time àti close. Yeah, mo sọ bẹ́ẹ̀ fún wọn. Why that? It is uncalled for, sir. Wait, are you trying to abuse me or what? I'm sorry, sir. Orin tí mo ń kọ yẹn àwọn dákà ló kọ kò sẹ́ni tí ò ní kú láyé ẹ jẹ́ ká ṣe rere kí wọ́n máa gbọ́ àwọn orin àròjinlẹ̀ kí wọ́n máa gbọ́ orin tó lọ́pọlọ àwọn ẹ̀. And so? ṣé láàárọ̀ kí n tó mọ̀ bọ̀ wá sí ibà yìí nǹkan tó jẹ́ kí n pẹ́ torí orin tí àwọn dáńkà kọ tí mo sọ pé mo fẹ́ lọ síbẹ̀ àti birthday Mrs. Olúwadámilọ́lá tí mo lọ lónìí pẹ̀lú prógámù birthday Mrs. Oníọ̀sùn tó ń bọ̀ wájú gbogbo ẹ̀ ní kò jẹ́ kí n ráyè. Okay. But let's leave that aside. What's your qualification? My qualification. Sir, mo sì sọ fún mi o. Ẹ wo sir, nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ó yẹ kí n tètè jí lọ Shoprite. Ṣùgbọ́n nítorí àwọn program tó ń bẹ wájú ìjọ ẹ̀ ní fi lọ Shoprite. What's your qualification? Ẹ jọ̀ọ́, ẹ má wọrí tó bá di màá bá yín rà tí ó pọ̀ wá. Wọ́n ta qualification ní Shoprite. Okay, you know what? Come and start the work on Monday. Sir. Mo ti rí sẹ́. Hey. But what are you still trying to do? You're in an office now. Ẹ má sọ kankan sir. Ṣé mo pé mo gùn? Mo wá small guy sẹ́yìn kí n dára ẹ ṣe sir. Okay, you're welcome. Ẹ mo gùn kí n dára ẹ small guy sẹ́yìn. Oh, no problem. Have your seat. It's okay. Okay now, kò sí wàhálà sir. But gbà tí mo wọlé lẹ́ẹ̀kan bí mo ṣe gbọ́ èdè ẹnu yín ọmọ Ìbàdàn ni ẹ máa jẹ́ ọmọ Ìbàdàn ni yóò. Ọmọ Ìbàdàn ni mí. Mo ti mọ̀ náà mo mọ̀ pé ọmọ Ìbàdàn ni yín. Ọmọ Ìbàdàn ibo lẹ́yìn gbẹ́dàgbà ní Ìbàdàn. Òjé. Òjé lẹ gbẹ́dàgbà. Mo sá wò náà ṣé kí n ṣe mọ́mí ọmọ ta pọ́pọ́ fún níbi roundabout yẹn tó yẹ pé gate man tó yẹ pé ibi tẹ́mi jù. How is that my business? Sọ pé gate man tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ inú mọ́tò lè gbọ́ mi mọ́ tó fi gbọ́ bí ẹ̀yìn. Okay, take your leave. Kí n máa lọ. Ara yín kò tọrọ ẹ ká bá yín sọ tọrọ ara yín kò tọrọ. Una dey enjoy that video, not just laugh dey go na. Okay, aya press that red button, the subscribe button to subscribe to our channel and press the bell, the notification button so that anytime when we go do new video, you're gonna be the first to get it. I don't know if you're understanding me right now. Shit, go my phone. Go.